A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Nínú ìwé ìròyìn Daily Trust ni a ti gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Zamfara Bello Matawalle ti pàṣẹ wípé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ẹnikẹ́ni tó bá kọ̀ jálẹ̀ láti gba owó ilẹ̀ wa àtijọ́ tí í ṣe 200 náírà, 500 àti ẹgbẹ̀rún náírà 200, 500 and 1000 naira. Gómìnà náà tẹ̀síwájú wípé àwọn owó wọ̀nyí yóò túbọ̀ máa jẹ́ ojúlówó títí di ìgbà tí ilé-ẹjọ́ gíga yóò fi parí ìdájọ́ lórí rẹ̀. Nínú ìwé ìròyìn Daily Trust bákan náà ni olórí báǹkì àgbà ilé wa Godwin Emefiele ti sọ ojú abẹ níkò wípé àwọn kò ní ohun èlò láti fi ṣe owó tuntun tí yóò kárí gbogbo ọmọ Nàìjíríà. Àná òde yìí ni Emefiele sọ ọ̀rọ̀ náà níbi ìgbìmọ̀ àjọ tí a mọ̀ sí National Council of State Meeting tí wọ́n ṣe ní ilé agbára ní Àbújá. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti gbé àtúnṣe owó náà fún ilé-iṣẹ́ kan ní ìlú Jámánì. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n pa 3 lára àwọn ọlọ́pàá aṣọ́bodè gómìnà ìpínlẹ̀ Anambra Ifeanyi Okowa ní agbègbè Ihiala nígbà tí wọ́n lọ sí ìlú Abia. Agbẹnusọ ọlọ́pàá fún ìpínlẹ̀ Anambra jẹ́rìí wípé lóòótọ́ ni àwọn gba ìpè tí a mọ̀ sí distress call tí àwọn sì sá eré dé ibi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n wá fi dá ọmọ Nàìjíríà lójú wípé àwọn yóò ṣe àwárí àwọn aṣebi náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ni a gbọ́ wípé ó ti yọ díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ wọn látàrí ìwà ìjẹnilẹ́sẹ̀ àti àwọn ẹ̀sùn gbòógì mìíràn. Lára àwọn tí wọ́n yọ lẹ́gbẹ́ ni sínétọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Enugu Chikaroke Nnamani, ọmọ gómìnà àná ti ìpínlẹ̀ Èkìtì Jọmilójú Fáyòṣe, Chris Ogbu láti ìpínlẹ̀ Imo àti àwọn 4 mìíràn láti ìpínlẹ̀ Èkìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Monday ọjọ́ Ajé fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.